Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mi tí yí pò padà. Tí bá ń sọ̀rọ̀, àwọn ọkùnrin tó wà responsible ni mò ń bá wí. Society wa tá wà, pàápàá láàrin àwọn èèyàn dúdú, láàrin àwa Yorùbá especially, àwa gan la ń ba yí àwọn ọkùnrin yìí jẹ́. Àwa gan la ń ṣekú pa àwọn ọkùnrin. Àwa la ń fún àwọn obìnrin wa ní àyè láti máa misbehave nínú ilé pẹ̀lú ọkùnrin. Tẹ́ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ọkùnrin tó ń sunkún, ẹ rí pé àárín àwọn obìnrin Yorùbá òun ló ti pọ̀ jù. Gbogbo ìwà àgàbàgebè, shenanigan, ìwà mọ̀nàfìkì, àárín àwọn obìnrin Yorùbá ló ti pọ̀ jù. Àárín àwọn Yorùbá òun ló ti pọ̀ jù. Tẹ́ bá wo àwọn ọkùnrin tí bí àwọn tí ìjà ń ṣẹlẹ̀ tí wọ́n lura wọn, àárín àwọn Yorùbá ló ti pọ̀ jù. Ìjọ́ mélòó lẹ ti gbọ́ láàrin àwọn Haúsá? Mélòó lẹ ń gbọ́ láàrin àwọn Ìgbò? Àárín àwọn Yorùbá nítorí pé àwa Yorùbá obìnrin la ní àgàbàgebè àti mọ̀nàfìkì jù. Láìsí ìṣẹ́ àbí láìsí nǹkan kan, ìṣẹ́ òun déédéé ṣẹ̀. Ẹ máa fi abẹ́rẹ́ gún àwọn ọkọ yín àti àwọn ọkùnrin yìí. Ẹ wá ní wípé kí wọ́n má sọ̀rọ̀ nítorí wípé ẹ ti rí pé society favour ẹ̀yin obìnrin pàápàá láàrin Yorùbá. Ẹ ti rí pé ó favour ẹ̀yin obìnrin pé tẹ́ bá ké gbàǹjarè síta, tẹ́ bá pariwo síta, àwọn èèyàn àtẹ́wọ́ gbà yín. Ìmí àparọ́ ràbàtà, ìmí nǹkan tí ò ṣẹlẹ̀ á ló ṣẹlẹ̀. Ìgbà tẹ́ ti ń ṣe fún àwọn ọkùnrin yìí tí wọn ò sọ̀rọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹnu wọn máa ń mẹ́nu mọ́. Àwọn ọ̀rẹ́ wọn nìkan náà máa ń bá sọ̀rọ̀, àwọn ò kì í sọ̀rọ̀ síta, wọn sọ̀rọ̀ family sí family. Ẹ̀yin obìnrin ẹ rojọ́ fọ́rẹ̀, ẹ rojọ́ fẹ́ bí, ẹ rojọ́ fún alágàtà iṣẹ́ gbogbo ẹ̀. Àwọn nǹkan tí ò sí ń bẹ ẹ ló wà ń bẹ. Ẹ̀yin lẹ máa fi abẹ́rẹ́ gún àwọn ọkùnrin yìí nínú ilé. Ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ síta, á di wípé wọn ò wà responsible, á di pé wọn ò dá, á di pé kinní kan. Kò ṣe pé bóyá oníkálukú ló ní tiẹ̀ lára. Mo understand pé àwọn ọkùnrin kan wà tẹ́ pé wèrè ni wọ́n, torí ẹ̀ ni mo ṣe sọ pé àwọn ọkùnrin tó wà responsible. Mọ̀nàfìkì ọ̀pọ̀lọpọ̀ obìnrin Yorùbá ti pọ̀ jù. Hardly lẹ máa rí ọkùnrin tó fẹ́ obìnrin Yorùbá tí wọn kì í sábà regret. Hardly. Bẹ́ẹ̀ nǹkan tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ń fẹ́ àwọn obìnrin Yorùbá ni wípé wọ́n ń wò wípé èdè, àwọn ò fẹ́ káwọn ọmọ wọn sọ èdè àti àṣà nù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin yìí gan, èdè àti àṣà tó pẹ̀lú nǹkan tí àwọn ọkùnrin fi fẹ́ yín gan, ẹ ti sọnù. Tẹ́ ẹ bá ṣàṣànù, ẹ ní máa disrespect ọkọ, ẹ ní máa fi abẹ́rẹ́ gún ọkọ. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin Yorùbá yìí, keep àṣà tí àwọn ọkùnrin míì ń wò pé káwọn má lọ fẹ́ ẹni tí ò understand èdè wọn, káwọn má lọ fẹ́ ẹni tí ò gbọ́ tiwọn. Nísìnyí ẹ ti fẹ́ máa tì wọ́n pé àwọn ọkùnrin tí wọ́n ń sá fún àwọn obìnrin Yorùbá ń sìn torí pé wàhálà yín ti pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ yín, wàhálà ọ̀pọ̀lọpọ̀ yín ti pọ̀ jù. I'm telling you, tẹ́ bá rí ní anywhere, ẹ rí pé àwọn obìnrin Yorùbá, ẹ lọ wo gbogbo ìwà tá à ń wù, ẹ wá compare wa pẹ̀lú àwọn obìnrin Ìgbò àti àwọn obìnrin Haúsá. Ẹ wá wò wípé èwo ló yẹ gangan kí ọkùnrin ní problem jù, kó ní problem pẹ̀lú jù. Ẹ lọ wo àwọn ìwà tá à ń wù láwùjọ àwọn obìnrin Yorùbá. Ẹ lọ wo àwọn ìwà wa. Kẹ wá compare pé ìjà àwọn ìwà tá à ń wù yìí, ìjà àwọn obìnrin Ìgbò ń wù, ìjà àwọn obìnrin Haúsá ń wù. Definitely tẹ́ bá rí pé wọn wù, ẹ rí pé àwa gangan náà ní problem ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí nínú ilé. Nígbà tá bá wá ń fi abẹ́rẹ́ gún wọn, àwa ní kó má sọ̀rọ̀. Tọ́ bá wá sọ̀rọ̀ tán, à ń mú ẹjọ́, à ń rora bàtà nítorí pé bá ṣe jẹ́ ìkà tó, society á tún favour wa tá bá ti sunkún èké. Kò sí ọkùnrin náà tó máa ń dédé ya wèrè. I'm talking about àwọn ọkùnrin tó wà responsible. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé ìyàwó ò yẹ wọn, kò yẹ kán fẹ́ yàwó, bóyá látara ẹnu àbí àwọn yẹn wọ́n gbọ́ pé àwọn ọkùnrin ní obìnrin nílé, àwọn náà fẹ́ bá wọn lóbìnrin nílé, ṣùgbọ́n wọn ò ní ìwà tó fi ń keep ìyàwó. But àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó níwà tó fi ń keep ìyàwó, tí wọ́n ń ṣe onílara, tí wọ́n ń ṣe onímọ̀nàfìkì, tí wọ́n ń ṣe oní àgàbàgebè, ẹ̀yin obìnrin yìí náà lè ń push wọn tó fi ń ya wèrè.
bó tẹ́ bá wo ìwà àwa obìnrin Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láwùjọ ẹ rí pé dandan ó yẹ kọ́kùnrin ní problem pẹ̀lú wa. Ó yẹ kọ́kùnrin ní problem pẹ̀lú wa because ẹ wo ẹlòmíì pé tó ṣe ń hùwà báyìí tẹ́lẹ̀ bá lọ́kàn lé ìwà wo ló fẹ́ wù. Ẹ wo ọkùnrin mi pé tẹ́lẹ̀ bá lọ́kàn lé tó bímọ kí ló fẹ́ fi lọ́mọ lọ́wọ́ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ mọ́. Ẹ jẹ́ ká lọ yíwà padà tí ń bá rí mi ò kí ń sọ nǹkan tó ń dùn mí ni wípé àwa là ń fi abẹ́rẹ́ lè máa fi abẹ́rẹ́ gún ọkùnrin kẹ máa torí pé society favour ẹkún tẹ máa sun society favour èké tẹ máa ṣe society favour wípé ẹ̀ ń sunkún pọ́n ní kọ́ máa ṣe kíní kan fóbìnrin ẹ wá máa fi abẹ́rẹ́ gún wọn ẹ wá ní kí wọ́n máa fi kí pọ́ṣ bí àwọn ọkùnrin ṣe ní pain kọ́ dẹ̀ máa fọwọ́ ra kọ́ máa sọ̀rọ̀ àbí kọ́ máa behave bí wèrè sí yín síta wọ́n á behave bí wèrè because ẹ̀yin lẹ kọ́kọ́ gbé ọwọ́ wèrè kẹ tó lè ṣe kọkùnrin tó lè yíjú padà sí yín lọ́pọ̀lọpọ̀ ẹ ti ṣe ó ní mo ṣe máa ń sọ pé ẹni tí ò bá mọ ọ̀rọ̀ ọkọ àtìyàwó dá sí tó bá dá sí Ọlọ́run má jẹ́ pé èyí tó dá sí yẹn ló máa fi tó yẹ pé òun ló máa fi wọnú iná tí iná kan bá wà lọ́jọ́ kẹyìn torí pé kò sẹ́ni tó máa fún lóko ní àdá tí ò ní roko sọ́dọ̀ ara ẹ̀ ẹ̀yin obìnrin yẹn lọ jáwọ́ pàápàá àwa obìnrin Yorùbá ìwà wa horrible nínú ilé ọkọ ìwà mọ̀nàfìkì ìwà àgàbàgebè ìwà pé kinní kan ó ti pọ̀ jù lọ́wọ́ wa àwọn Ìgbò náà ní tiwọn àwọn Haúsá ní tiwọn mi ò ní but adli lè máa rí Haúsá lóbìnrin kó ṣe gbogbo àwọn ìwà tí àwa yìí ń wù sọ́kùnrin adli lè máa rí Ìgbò tó ti make up mind ẹ̀ láti fẹ́ ọkọ tó ti wà nílé ọkọ tó máa ní shenanigan ìwà tó máa ní àwọn ìwà mọ̀nàfìkì àwọn ìwà àgàbàgebè adli ni àwa yìí náà àwa la máa ń kó lọ sílé ọkọ láìsanwó orí wa tá máa ní àti jẹ́ orúkọ ọkùnrin àwa yìí náà la máa ń lọ ṣe ìyàwó sàárà àwọn Ìgbò tí tó yẹ pé wọ́n máa farabalẹ̀ wọ́n máa fẹ́ wọn àwa yìí náà máa fẹ́ ní ṣùlọ́kà tá máa wá jẹ́ kí ẹni tó fẹ́ wa ní ṣùlọ́kà gan máa regret pé òun fẹ́ wa ní ṣùlọ́kà ní rí Ìgbò kókù gbìrì kókó lọlé ọkọ láì jẹ́ pé wọ́n ṣe nǹkan orí ẹ̀ wọ́n bá dẹ̀ ti fẹ́ ṣe nǹkan orí wọn gan bẹ́ẹ̀ ni pé wọ́n ń tà wọ́n ni tó máa wá délé ọkọ orí wọn máa ń pé adli mi ní kò sí but gbogbo àwọn ìwà tá à ń wù adli lè máa rí Ìgbò tó máa wù sọ́kọ ẹ̀ àti burú jù àwa la ní àṣàjù ṣùgbọ́n àwa ni aṣàjù nílé ọkọ àwa la ní àṣà ìpọ́nlé jù ṣùgbọ́n àwa là ń hùwà aṣàjù nílé ọkọ àwa obìnrin Yorùbá àwa ló yẹ ká ní ẹ̀kọ́ jù torí pé àwa la ní àṣàjù ṣùgbọ́n àwa gangan ni ìwà àṣà kún ọwọ́ wa jù àwa ni ìwà ìbìkítà kún ọwọ́ wa jù àwa ni ìwà rédèrèdè ìwà tí wọn ò gbúdọ̀ bá lọ́wọ́ èèyàn àwa ló kún ọwọ́ wa jù àwa dẹ̀ la ní àṣàjù. Àfọkùnrin táyé ẹ̀ bá ti bàjẹ́ ló máa disrespect ló máa rí àwọn ìwà tí ò yẹ kó rí mọ́ ẹ lọ́wọ́ tá dẹ̀ máa dákẹ́ tá máa wò ẹ́ ó lè dákẹ́ kó máa wò ẹ́ but kò lè dákẹ́ forever tá bá dẹ̀ sọ tán ẹ máa sọ wípé wọ́n burú wọ́n ṣe gbádá wọ́n ṣe gbúdó ẹ máa fi abẹ́rẹ́ gún àwọn ọkùnrin ẹ máa báyé wọn jẹ́ lábẹ́lẹ̀ obìnrin mi ò mọ bó ṣe ń bá ọkùnrin kó jọ tí ọkùnrin bá ní owó lọ́wọ́ tó bá ti jẹ́ kóbìnrin yẹn mọ̀ báyìí bí ò bá ná tán kò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bí ò bá kùnàkùnà káyé ẹ̀ bàjẹ́ kò ní dẹ̀yìn lẹ́yìn ọkùnrin yẹn obìnrin mi ò mọ bó ṣe ń fi àjò fọkọ bí ọkùnrin bá ní bọ́kàn ọkùnrin mi bá heavy báyìí àfi kó pretend nínú ilé torí tí ò bá pretend nínú ilé ìwà tí kó pretend pé inú òun dùn nínú ilé sọ obìnrin yẹn ò ní lè gbé ìbànújẹ́ mọ́ ìbànújẹ́ tí ò bá pretend tọkùnrin yẹn bá mọ̀ wípé ọkàn òun bàjẹ́ kàkà tó máa fi jẹ́rẹ̀ mi lẹ́kùn ẹ̀ pa mi lẹ́kùn mọ́ lóbìnrin yẹn máa jẹ́ in tó máa jẹ́ ọkùnrin yẹn bàjẹ́ sí ló máa ṣe ẹ mọ bó ṣe ń rẹ ọkùnrin lẹ́kùn ẹ mọ bó ṣe ń bá ọkùnrin tọ́ ìṣòro ayé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible ẹ̀yin lẹ bá yé wọn jẹ́ ẹ̀yin àwa obìnrin yìí dẹ̀ la ní àṣàjù pàápàá àwa Yorùbá àwa la ní àṣàjù ṣùgbọ́n àwa ni àṣàjù àwọn Ìgbò tó máa ń fún ìyàwó wọn ní peace
àwọn Haúsá tí ẹ gbọ́rọ̀ wọn ò láṣà tó wà, wọn ò ní ìṣe tó wà, ṣùgbọ́n ìwà àṣà làwa máa ń gbé lọ sílé ọkọ. Ibi tó bá ti wù wá láti máa ń wu ìwà àṣà. Ibi tó bá yẹ ká wùwà àṣà kò kí ń wù, ó lè tó bá wù wá ni, but ní ibi tí ò yẹ ká ti wùwà àṣà, ìwà àṣà la máa ń wù níbi tó yẹ ká ti wùwà àṣà. Ó lè wùwà àṣà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ń ta, kò wùwà àṣà lọ́fíìsì, kò wùwà àṣà bọ̀ kò ń ṣe nínú ilé ọkùnrin, kò ṣe lọ́dọ̀ ọkọ ẹ̀, kò ṣe lọ́dọ̀ ọkọ ẹ̀. Ọkọ téèyàn bá sì nífẹ̀ẹ́ sí, èèyàn máa ń bọ́ ni, òòṣà èèyàn, ọlọ́run èèyàn ni ọkọ èèyàn jẹ́, pàápàá ọkùnrin tó bá wà responsible, òòṣà èèyàn ni. Ọ̀pọ̀lọpọ̀ yín ò lè bá pásítọ̀ yín sọ̀rọ̀ anyhow, ẹ lè bọ́gà yín sọ̀rọ̀ anyhow, tó bá ní pé kẹ́ kó lẹ́ni tí ò yẹ kẹ́ lè bá sọ̀rọ̀ anyhow, kò ṣe pé kẹ́ máa pè ní bọ̀dá o kẹ́ máa lo ẹ o, òun ni ọkọ yín, òòṣà tó yẹ kẹ́ máa bọ, òòṣà kúnlẹ̀ bọ gangan. Tẹ́ bá ń bọ ọkọ yín, ẹ̀ ń bọ ọlọ́run ni, ẹ̀ ń tara ọkọ yín sí ọlọ́run ọba ni, inú ọlọ́run gan máa dùn sí yín. Òòṣà tó yẹ kẹ́ máa bọ lọ́nà bọ, ibi tí ó yẹ kẹ́ gbé àṣà lọ, àṣà lẹ mú lọ bẹ̀. Pàápàá àwa obìnrin káàárọ̀ òjìrè, ẹ lọ wo nǹkan tí mò ń sọ láàrin àwọn Ìgbò àtàwùsá, tí ń bá rí mi ò kí ń sọ, àwọn ọkùnrin tí ń sá fún yín. Ẹ imagine kí ọkùnrin 10 pè mí pọ̀ fún obìnrin kan sọ pé àwọn ò fẹ́ Yorùbá, kọ́ dẹ̀ máa sọ àwọn akọ́ máa fún mi láwọn reasons tó make sense. Ẹ ti sọ àṣà nù, ibi tó yẹ kẹ́ ti lo àṣà, àṣà lẹ̀ ń wù ń bẹ̀, àṣàlẹ̀ ń wù ń bẹ̀, wọ́n ti ń condemn yín nítorí ẹ lọ wò ó. Single parent, single mother, mélòó ni Igbo, single mother mélòó ló wà láàrin, single parent mélòó ló wà láàrin Igbo obìnrin, single parent mélòó ló wà láàrin Hausa obìnrin, single parent, nítorí pé ìwà àṣàlẹ̀ ń gbé lọ́lé ọkọ. Ẹ ti sọ àṣà nù, ẹ ti sọ àṣà nù. Torí ẹ ọ̀pọ̀lọpọ̀ yín first marriage ò kí ń work, tẹ́ ẹ̀ bá ṣọ́ra second marriage gan lè má work, ó lè jẹ́ third marriage. Nígbà tó bá ti gba yín sọ́tún gba yín sósì, orí wọn máa wá pé, torí wípé ìwà òmùgọ̀ ló yẹ kẹ́ gbé lọ sílé ọkọ, kẹ́ fìwà ọgbọ́n yín pamọ́, kẹ́ lè jèrè ọkọ. Ṣùgbọ́n ìwà ọlọ́gbọ́n, kò sí ìwà ọlọ́gbọ́n láyé yìí tí kò mú ìwà àlùfàǹṣá àti ìwà àṣà dání. Ìwà ọlọ́gbọ́n ó mú ìwà pé ọgbọ́n, ó mú ìwà àlùfàǹṣá àti ìwà àṣà dání. Ìwà òmùgọ̀ ó mú ìwà àṣà àti respect dání. Ẹ mú sọ̀rọ̀ torí tó bá ti gbọ́n jù nígbà míì, wàá wùwà àṣà, wàá dẹ̀ wùwà àlùfàǹṣá. Ṣùgbọ́n tó bá gọ̀, wàá wùwà ọlọ́gbọ́n, wàá dẹ̀ wùwà àṣà. Ire o, shabarikolo.com. Ó dàbọ̀.